àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa ti mú ẹjọ́ olórí oko ìpínlẹ̀ Ọ̀ṣun àná ìyún gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ohun tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè lásìkò yìí Alhaji Gboyega Isiaka Oyetola wọ́n ti mú ẹjọ́ ẹ̀ lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ náà tú àṣírí ẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹni tó ń fa ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́yìn tí ò jẹ́ káwọn ṣe àṣeyọrí tó sì jẹ́ káwọn pàdánù ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní kì í ṣe ẹni méjì o Oyetola òun gan ni àti pé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá tètè pé Oyetola kan tọwọ́ ẹ̀ mọ́ ìbáṣọ wọ́n ní ọ̀rọ̀ yóò padà yíwọ́ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun yóò sì padà kú tí ò ní gbérí mọ́ láì àti láíláí kì í ṣe ìròyìn mọ́ pé ìdìbò gómìnà ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá èyí tí í ṣe déédéé ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹjọ ọdún yìí the 15th of August 2026 tó sì jẹ́ wípé níṣe òun ni gómìnà Adémọ́lá Adélékè iná tó fẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC jẹlẹ̀ fún ìgbà kejì lẹ́yìn tó lu Oyètọ́lá tó wà lórí àlééfà lọ́dún 2022 tó lù lálùbọ́lẹ̀ tó tún wá lu olùdíje míì tán fà kalẹ̀ lọ́dún yìí èèyàn Bọ́lá Oyèbámíjí tó lù náà nílùkulù ṣáwọn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń pera wọn ní ẹgbẹ́ Ọ̀ṣun APC Stakeholders Forum wọ́n ti kọ lẹ́tà àta gbangba sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ náà tú àṣírí Oyètọ́lá wọ́n ní bọ́n ṣe ń wò yìí kò sí ìṣọ̀kan láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá ló sì ń fà á òun ló ń fọ ẹgbẹ́ tí ò fi jẹ́ kí ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ kan fi tọkàntọkàn ṣiṣẹ́ fún Oyèbámíjí nínú ètò ìdìbò gómìnà tó kọjá wọ́n ní ṣé Tinubu lè gbàgbọ́ wípé gbogbo àwọn olùdíje tó fẹ́ kópa nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ àti ti Ọ̀ṣun tó kọjá yìí Oyètọ́lá nìkan ló dá gbogbo wọn fà kalẹ̀ láì jẹ́ kí àwọn míì kan tiẹ̀ lẹ́nu ó ní gbogbo eléyìí inú ń bí àwọn èèyàn nínú ó ní òun ló fa gómìnà lẹ̀ òun ló fa gbákejì gómìnà lẹ̀ gbogbo sẹ́nitọ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun ló fà á lẹ̀ gbogbo àwọn aṣòfin kékeré làbújá mẹ́sàn-án òun ló fà á lẹ̀ gbogbo àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin mẹ́rìndínlọ́gbọ̀n wọn lòun náà ló tó fà á lẹ̀ wọn ní bákan náà gbogbo ipò tí Tinubu ń fi ránṣẹ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ipò tí wọn yóò rí ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti ṣiṣẹ́ ó ní Oyètọ́lá àwọn ọmọlẹ́yìn ẹnìkan ló ń kó ipò náà fún àti àwọn ọmọ bíbí ìlú Ìrágbìjí tó ti wá bẹ́ẹ̀ ló ní gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó ń pera wọn ní ìlérí Olúwa àwọn nìkan ló ń gbádùn gbogbo nǹkan tó ń wá látọ̀dọ̀ Tinubu wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ní gbogbo eléyìí ó ní ó ń dùn àwọn tó sì ń fọ́ ẹgbẹ́ òṣèlú APC sí wẹ́wẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ò jẹ́ kí ìṣọ̀kan wà tó fi jẹ́ pé àwọn kan wọn fi taratara ṣiṣẹ́ fẹ́gbẹ́ bẹ́ẹ̀ làwọn míì àwọn tiẹ̀ dágun lásẹ̀gbẹ́ táwọn míì sì lọ ń ṣiṣẹ́ fálátakò tó sì ní àṣírí tàwọn tó fún Tinubu yìí bó bá lè pe Oyètọ́lá ó ní kí àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC kan pè pẹ̀lú gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ APC kó sì yanjú gbogbo eléyìí onígbà náà ní ìtẹ̀síwájú tó lè bá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun.